بسم الله الرحمن الرحيم. بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن سلك مسلكه إلى يوم الدين. أدوك الله الحمد لله. الصلاة على محمد صلى الله عليه وسلم. Mo kí àwọn àfáà wa ní ìkàlẹ̀ bàbá wa pòfẹ́sọ̀ Akéèké Ọlọ́ṣọ́, àwọn náà ni Ọlọ́run ló sábàbí tá a fi gbé tá a dà jẹ́ bí mo ṣe máa ń sọ wọn bá sọ ìpèsè bá ara fún wọn ṣe ọjọ́ tí mo fẹ́ dìfẹ́ǹdì PhD tọ́pìkì àwọn ní PhD dìpátímẹ́ǹtì wọ́n láǹfààní wọ́n sọ pé tọ́pìkì yẹn ò dáa lọ́wọ́ mi iṣẹ́ ọdún kan mẹ́tọ́ ni àtúnlẹ̀ rẹpẹsẹ̀ntì lọ́dún míì àtúnlẹ̀ kò dáa ojú lọ́dún méjì ni ṣùgbọ́n àkọ́kọ́ ìgbà tí mo àtẹ́ǹtì ẹ̀ tí mo pìrìsẹ́ǹtì ẹ̀ níwájú wọn náà ni wọ́n gbà wọlé ìjọ náà àdìgbé bẹ̀ tí wọ́n fi appoint supervisor ní pé abdulhafiz ìwọ ni kò supervisor níjọ náà ó jẹ́ kí iṣẹ́ ìròyìn yá pọ̀ bẹ́ẹ̀ ṣe pé jọ́ ẹni mo kàn rọ́ wá sí ilé bí wọ́n ṣe wújọ́ náà ní pé àtọ̀gá mi àtẹ̀mí náà ọmọ alájọ́ lọ́dọ̀ ọba adékọlá pàṣẹwà ló ti lọ́rùn yóò bàjẹ́ àpẹẹrẹ sọ Ahmad kẹ́yìn náà púpọ̀ nígbà tí wọ́n ní ojú sí ilé ẹ̀kan deputy governor wọn bí nílé èrè pé ṣé mo mọ̀ yìí mo wá jẹ́ kọ́ mọ̀ pé mo bá yín níjú àyè ẹ̀sìn fún ọbẹ̀ àtẹ́yìn kíláàsì ní díẹ̀ méjì kó tó di pé lọ sí yunifásitì so orí pẹ̀lú àwọn tí wọ́n kọ́ wa làwọn náà wà ọlọ́run má ṣàlọ́ wa lórí tì àpò kí gbogbo ẹ̀yin àgbààgbà tí ẹ ti introduce ara yín ó wù mí kí wọ́n dá kọjú pọ̀ torí pé mo mọ orúkọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n wà ní wọ́n torí pé wọ́n ní short lecture ní ìlú fẹ́ kí ó gbà wá lásìkò púpọ̀ ọlọ́run má ṣàlọ́ wa lórí kí ó gbẹ ìyá wa ọlọ́run bá mi ṣe dáadáa mo wá kí olùgbàlejò wa deputy governor barrister Abdulrahim Adébáyọ̀ Lawal mo kí púpọ̀ mo sì kí ní kú oríire torí pé oríire ni kí àwọn èèyàn máa jókòó tí èèyàn báyìí láti wá ṣe nínú àwẹ̀ oríire ni àǹfààní tó wà ń bẹ̀ pọ̀ gan-an ànábìwọ̀n sọ̀sọ́lá ń sọ́mọ́ àwọn èèyàn bá ṣe aláwẹ̀ lẹ́nu bá a ṣe pọ̀ tó tá a jẹun yìí ìdí ládàtà wà fẹ́ gbà látàárọ̀ lọ́lọ́run máa kó fẹ́ yìí lára ẹni tí ládàá ti rọ̀ wá tí ò dínkù ẹ wá wò ní ìsìn kí wá ṣe pé ẹkàn fún ọ́dárí èèyàn ló ń jẹ ẹwà àwọn èèyàn ńlá lábẹ́ fún ló ń jẹ gbogbo àwọn tí wọ́n jókòó yìí kò sẹ́ni tí ò lè afford láti gbọ́ iye òǹkà ìgbọ̀ngàn tó jù báyìí lọ lẹ́yìn irú àwọn táwọn àjọ ọmọ kéwì gbogbo àwọn àgbàlagbà tó wà nílẹ̀ yìí làwọn náà láǹfààní àti ṣe ohun tẹ̀ ń ṣe ṣùgbọ́n wọ́n wá látara àfẹ́ látara ìṣọ̀kan látara àjọṣepọ̀ tó dáa kálukú wá ìjókòó sí ìtọ́wájú ládàbẹ̀yìn àgbà. أحسن إلى الناس تستعبد قلوبهم فطالما استعبد الإنسان إنسانا فطالما استعبد الإنسان إنسانا. بارك الله فيك. أحسن إلى الناس. yóò gbé mi jìnnà pọ̀. ẹ̀rí lẹ́yìn pé ládàá pé ààwẹ̀ tí gbogbo wa gbà àwọn máa láǹfààní ẹ̀ mọ́ṣẹ́ wáyé ní oṣù nínú ọ̀rọ̀ mi àwọn àbáàdé ìtọ́rù sọ ẹ̀ kéèyàn fún aláwẹ̀ lóúnjẹ mọ́ṣẹ́ fún alóúnjẹ mọ́tò kọ́ra tó ìlú náà àwọn ẹ̀ṣẹ̀ lẹ́yìn tó ṣẹ̀ nítorí pé fún wa lóúnjẹ ọlọ́run tó máa bá yẹ parí ẹ wá wo nǹkan tó bá dàbí àmọ́ ọlọ́run nígbà tí àwọn ọmọ náà bá wà náà náà táwọn ọmọ àlùjọ náà bá wà náà àlùjọ náà táwa láǹfààní àti wọra wa lọ́ọ̀kan ọlọ́run ní fíjà náà tí yàtàṣà àmì àwọn táwa wà náà àlùjọ náà yẹn àá máa bí àwọn tó wà nínú náà yẹn léèrè
pé máa sàdákà fún fèsàkọ̀ kí ló dé tẹ̀yìn fi wà nínú náà tẹ̀lé sọ́dá kẹ́ máa bọ̀ ní àlùjọ náà kọlu wọn ní làmúnákú mẹ́nẹ̀lú sọ̀lẹ̀ nígbà táwọn ń bẹ láyé àwọn òbí kírun èyí tí mo bẹ́ẹ̀ ló ń bẹ̀ wọ́n làmúnákú dọ́gba ẹ̀mọ́lú mìsíkì àwọn kì í máa fún àwọn aláìní lóúnjẹ ẹ wá wò ní ìsìn nínú nǹkan tí ò ní jẹ́ káwọn èèyàn wà lè fẹ́ràn lálẹ́ ìyá náà òun náà ní kọ́ máa fún èèyàn lóúnjẹ oúnjẹ òun lẹ́yìn pé wá tá a wá jẹ wọ́n túmọ̀ sí pé báwọn èèyàn bá wọná lálẹ́ ìyá náà ní ẹkú tí gbọ́dọ̀ sínú wọn. kí ló fà wọ́n fún wa ní oúnjẹ ṣé rí bó ṣe kéré tó yẹn ọlọ́run pàtàkì ẹ̀ pọ̀ mọ́ kéèyàn fún èèyàn lóúnjẹ ọlọ́run pàtàkì ẹ̀ gbogbo ẹni tó bá lè máa bọ́ èèyàn òun ló fà mo sọ́ńbì kan níje ìlú pé tí olówó tọ́lọ́run polówó tó bá wọná lálẹ́ ìyá náà ó mọ̀ ìrẹ̀ ìjìyà rẹ̀ torí pé gbogbo tí ò ní jẹ́ wọná lọ́lọ́run gbogbo ẹ̀ lọ́lọ́run ti fún pátápátá tó òun ló wá kù kó kàn lo àǹfààní yẹn ó sì máa wọná tó torí bẹ́ẹ̀ ọlọ́run tó fún yín láǹfààní tẹ́ ẹ sì ń lo ọlọ́run máa gbà àǹfààní náà lọ́wọ́ nígbà mo fi yẹn kí deputy governor mo wá kí ìyá wa nínú ilé tí wọ́n gbà wá ní àlejò torí pé tí àwọn ò bá gbà wá lálejò ọ̀gá ò tó bẹ́ẹ̀ kan ní ká wá jókòó torí pé bọ́ọ̀dẹ̀ ògùn ní ìrẹ́lẹ̀ lórí nígbà tí ọ̀dẹ́ dùn tán ni gbogbo ọ̀tá náà dùn báyìí mo kí màmá wa púpọ̀ ọlọ́pàá ṣàbọ̀wá dúró tì ṣe rí láàrin bí ìṣẹ́jú díẹ̀ ọlọ́run sọ fún anáàlú kọ̀ọ̀kan pé ààwẹ̀ tí àwọn oníkágbà yìí làálàkún tàbítàkùn ọlọ́run lóhun ní kágbà bóyá tá a bá gbà tán á pààyà ọlọ́run ìdí pàtàkì tá a fi ń gbàwẹ̀ ni kákan lè pààyà ọlọ́run ká lè bẹ̀rù ọlọ́run nínú à ń pè ní pààyà ọlọ́run gẹ́gẹ́ bí táwọn afọ àwa kọ wa òun náà ní kéèyàn máa tẹ̀ láṣẹ ọlọ́run kó dẹ̀ fi ń bọ́lọ́hún ọ̀fẹ́ lẹ̀ ó tán jù bẹ́ẹ̀ náà lọ ṣe rí bí ó ṣe jù bẹ́ẹ̀ lọ tá a wí yẹn ó ṣòro gan-an ó lé fẹ́ni tọ́lọ́hún ò bá ṣe rọrùn fún gbogbo abá ṣe wà kò sí ẹnìkan tí ó mọ̀ pé eléyìí dà eléyìí ò dà kò sẹ́ni tí ó mọ̀ nù wa but consciousness tó máa jẹ́ ká lè kú òun bẹ́ẹ̀ pé kíní mi ní ṣe eléyìí ló dà mọ́ máa ṣe ó nira gan àfi ẹni tọ́lọ́ bá ṣe rọrùn fún ẹ wá wò bíbẹ̀rù ọlọ́run yẹn ṣe rí tá à ń sọ yẹn kò sí ní tá a lè fi mọ̀ lọ́dọ̀ kálukú wa bẹ́ẹ̀ mi ṣe wà yìí ṣe bí mo bẹ̀rù ọlọ́run bí mi ìbẹ̀rù ẹ̀ lè mọ̀ bẹ́ẹ̀ náà ṣe wà yìí mi lè mọ̀ torí pé kò sí takwa mítà tá a fi mọ̀ lára kálukú kò sí takwa scale tá a sọ pé yá gun orí scale yẹn ká fi wo bí tọ̀dọ̀ ẹ ṣe tó ṣe rí bó ṣe wá rí yẹn ọba àdìkẹ́ ọlá mọ bí ti kálukú ṣe rí ṣe rí tẹ̀yìn ọba wa bẹ̀rù ọlọ́run dáadáa pé nǹkan yìí o mi ní í ṣe mọ́ mo fi zìnà lẹ̀ mo fọtí mímu lẹ̀ mo fi jìbìtì lẹ̀ mo folè lẹ̀ mo fi rọ́ lẹ̀ mo fi gbogbo tí mi ṣe nú àwẹ̀ yìí mi ní í ṣe mọ́ lẹ́yìn àwẹ̀ ṣẹ́rí tí àwẹ̀ bá fi lè bí nǹkan yẹn sí yàn lára àǹfààní tọ́lọ́run sọ pé èèyàn máa rí pọ̀ alákọ̀ọ́kọ́ ọlọ́run ní inna Allaha ma'al muttaqin ọlọ́run ní àwọn tóun ọlọ́run máa ń gbà pẹ̀lú wọn gbogbo ìgbà tóun ò kí ń fi wọ́n lẹ̀ ńgbà kan òun làwọn tó bá páyọ̀ ọlọ́run ó túmọ̀ sí pé àwa fúnra wa láàjẹ́ kọ́lọ́run dúró tì wá nítorí pé àjẹ́ kí àwẹ̀ yìí ṣiṣẹ́ tó yẹ kó ṣe lára wa tá a bá jẹ́ káwẹ̀ ṣiṣẹ́ tó yẹ kó ṣe lára wa àbùkátà sádùúró ti ẹnìkan mọ́ ọlọ́run ò ní fi wálẹ̀ ẹlẹ́ẹ̀kejì ọlọ́run ní inna Allaha waliyyul muttaqin ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n bá fi lè bẹ̀rù ọlọ́run pátá òun ọlọ́run fún rẹ̀ máa sọ ra òun di ọ̀rẹ́ wọn bá a ṣe wà yìí níta ní tẹ́ńdẹ̀sì kádọ̀rí ọlọ́run tó ṣe pé níta bá rí lọ́lọ́run máa rí níta bá mú lọ́lọ́run máa mú níta bá mú ọlọ́run náà ò lè mú ọlọ́run á ti ju pápáyẹ̀ òun mọ́ wa lára á dẹ̀ máa ṣe tá a bá ń fẹ́ fún wa sòtórí ẹ̀ ìmí nìyẹn ìmí ọba àlékè ọlá tó fún ọ náà Al-Qur'ani wípé ó ní wà man yattaqillaha téèyàn bá fi lè páyọ̀ ọlọ́run yaj'al lahu makhraja gbogbo ọ̀nà tó máa ń dí láyé máa là fóun tóun bá ti débẹ̀ wa yarzuqhu min haythu la yahtasib gbogbo ibi tí ó ro kàn sí tí ó ro kàn sí lọ́lọ́run ti máa mú àrísìkí wá fún un tá a máa jẹjẹ ẹ̀mú ọ̀rọ̀ tọkùnrin abalẹ̀ ìyẹn tó bá ṣe pé Ramadan ṣe iṣẹ́ tó yẹ kó ṣe ní ara wa abẹ́rẹ́ wọn bá rí kí ọlá báwo yìí bá tán ọlọ́run jẹ́ òbí bẹ̀rù ọlọ́run sí wa gbogbo ń tá a láàṣe mọ́ ọlọ́run máa jẹ́ àpadà sí wa gbogbo ń tá à ń ṣe tó ti mọ́ alára nú àwẹ̀ yìí ọlọ́run jẹ́ ó rọ̀ wá lọ́rùn láti lè máa ṣe bẹ́ẹ̀ báwẹ̀ bá wá tán àwọn àfa wọn ní báwo ni èèyàn ṣe lè mọ̀ ọlọ́run gbà á lọ́wọ́ èèyàn
ṣe hàn pé èèyàn máa ń bẹ Ọlọ́run ní pé Rabbana taqabbal minna bá a bá ṣiṣẹ́ kan tán àfi ká bẹ̀ bó ṣe wù ká ṣe tó bí ó bá gbà kò sí ní tá a fẹ́ ṣe àwọn máa wá bẹ̀ pé kó gbà lórí tí ó bá gbà kò sí ní tá a fẹ́ kó lọ. now but kí ni èèyàn fúnra ẹ̀ máa wá rí lápẹẹrẹ téèyàn àti mọ̀ pé iṣẹ́ tí mo ṣe yìí ó ju ọpọlọ ń gbà bí ọkùnrin èèyàn bá jẹ́ balẹ̀ tán yán ọpọlọ ń gbà torí yàn sì máa bẹ ni gbogbo òṣèṣì tí mùsùlùmí bá ń ṣe báyìí nàlọ́ káwó ọba ọ̀rọ̀ yà èèyàn máa bẹ̀rù pé àmọ́ tọ́lọ́ lè ṣe èèyàn ọkùnrin á sì máa balẹ̀ pé ìkẹ́ Ọlọ́run pọ̀ ìkẹ́ Ọlọ́run pọ̀ á ṣàánú wa ọkùnrin á balẹ̀ bẹ́ẹ̀ ṣáà tí mùsùlùmí bá wà láàrin méjèèjì yẹn kíní kan ni wàá máa wá rí gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí wàá fi máa rí pé kíní ó dàbí fọlọ́ gbà kíní nǹkan òun ni kéèyàn ní ìkápá láti lè máa ṣe dáadáa yẹn lọ téèyàn bá ti ń lè ṣe téèyàn ṣe ní àwẹ̀ yẹn téèyàn rí ṣe lọ tí ò stop tó wà continuous bẹ́ẹ̀ àpẹẹrẹ pé Ọlọ́run gbà ní ṣùgbọ́n tí èèyàn bá ti ń fà sẹ́yìn níbi dáadáa tó ń ṣe tí ò rí dáadáa yẹn ṣe mọ́ àpẹẹrẹ pé ó ṣeé ṣe kọ́lọ̀ má gbà òun ni irú tó ń ṣẹlẹ̀ sí abẹ́lọ́hùn Ọlọ́run má daṣẹ́ yìí lù wá láyà Ọlọ́run ló gbà ní ẹ̀sìn wọn mo padà sọ́dọ̀ deputy governor tí wọ́n gbà wá ní àlejò Ọlọ́run má ṣàbọ̀wá dúró tì í Ọlọ́run ò ní jẹ́ ó bàjẹ́ fún yín nínú ẹni tí Ọlọ́run ní kó dúró ti Islam l'Ógbómọ̀ṣọ́ gan púpọ̀ kì í ṣ'Ògbómọ̀ṣọ́ nìkan kódà ní gbogbo Ọ̀yọ́ state rábítà wa lọ́yọ́ state yìí tá a bá yọwọ́ wọn kó ń bẹ̀ bóyá àti tìrẹ rábítà pa tí ò ní sóṣìṣẹ́ kankan bẹ̀ ọba àlekè ọlá tí ó gbé kalẹ̀ tó ní kẹ́ máa wúlò fẹ́ sìn ẹ prove a lot of people wrong torí pé nígbà tí àkọ́kọ́ mọ̀ yìí ní tí wọ́n ń sọ fún ayàtọ̀ sí tá à ń rí yìí pátápátá tó bá ṣe wípé òun ló fà á ojú ò ṣe fi mọ̀ wẹ̀dá èèyàn sì gbọ́dọ̀ máa sọ pé táwọn èèyàn ń sọ lòun fẹ́ gùn lé ẹni tó súnmọ́ ẹni tẹ́ ẹ̀jọ́ sọ̀rọ̀ yìí ẹni tẹ́ ẹ̀jọ́ ṣe tí wọ́n dẹ̀ pé tiẹ̀ bá kan fún ẹ tí wọ́n náà dẹ̀ gbà pé bẹ́ẹ̀ ló ṣe ní Ọlọ́run ní ń já àkúnfà sẹ̀kún bìnnábà ń fún bàtàkì ìyanu nígbà tá a mọ̀ yín tá a súnmọ́ yín tán a rí wípé ẹ jìnnà pọ̀ gan sí ní táwọn èèyàn ń sọ pa yín mùsùlùmí dáadáa ni kọ́dà kan bá sọ pé ká lọ mú àpẹẹrẹ mùsùlùmí wá ẹ̀yin ló yẹ ká gbé lẹ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ pé ẹ̀ ń wá mùsùlùmí ẹ lọ wo deputy governor Ọ̀yọ́ state mùsùlùmí ni Ọlọ́run ò ní fi yín lẹ̀ Ọlọ́run àdẹ̀jẹ́ máa mọ̀ ọ́ ṣe Ọlọ́run ò ní jẹ́ jábọ̀ ọdún eléyìí tẹ̀ ń ṣe Ọlọ́run ò ní jẹ́ ó jáṣe mọ́ tó bá dún tọdún tó ń bọ̀ ẹ̀yin náà lẹ́ẹ̀tún pè wá láti wá jókòó bá jẹun mo kí yín fún oríire púpọ̀ sọ pé lẹ́ ó máa wà títí láéláé lẹ́ ó máa wà títí láéláé ọ̀gá wa deputy governor lẹ́ ó máa wà títí láéláé lẹ́ ó máa wà títí láéláé nínú ọ̀la ńlá pẹ̀lú rẹ̀ rà lẹ́ ó máa wà títí láéláé 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 nínú ọlá ńlá pẹ̀lú ẹ̀rá lẹ́ ó máa wà títí. ìwọ náà wú tiẹ̀ fún rẹ pé ni ó máa wà títí láéláé 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 nínú ọlá ńlá pẹ̀lú ẹ̀rá ni ó máa wà títí láéláé. a gbọ́dọ̀ kọ́ ṣàdúrà fún lórí oko ọ̀gá gbogbo wa ní Ọ̀yọ́ state His Excellency engineer Ṣèyí Mákindé Ọlọ́run bá wa dúró tì wọ́n Ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn kódà tó bá kù ìfẹ́ tí wọ́n ní sí èrè yìí nìkan ó tó kọ́lọ̀ fún wọn láṣeyọrí ó tó kọ́lọ̀ fún wọn láṣeyọrí lórí pé bí mi ò ṣe dìde ń gbóná lọ bí ẹrù orí ìrẹsì yìí tí mo rí mọ́ṣẹ́ gbé ní àkà yìí tí mi yàtọ̀ sí kéèyàn kan fi nǹkan dé orí ìgò ẹ̀mọ̀ gbogbo tá a bá fi sórí ìgò máa ń kéré ìgò á tóbi ìdérí rẹ̀ wà kéré tí mi ò jù bẹ́ẹ̀ lọ yìí Ọlọ́run sì ní kí gómìnà máa pọ́n mi lé kí lè mi jẹ́ kí ni mo ní tí mo lè ọ̀fà wọn tí ì bá kan ṣe páànù Ọlọ́run kò wọlé abẹ́ iwájú Ọlọ́run ò ní tí àwọn náà fi Ọlọ́run ò ní jẹ́ kí wọ́n wó láíláí wala la hawla wala quwwata illa billah subhana rabbika rabbil izzati.
ṣó máa convenient àbí kò convenient tètè lọ́ bá mi dáhùn lóhùn pé ó convenient kíákíá ó lè jẹ́ pé a ní program ní ọwọ́ ọ̀rọ̀lẹ́ yìí because ẹni tí ó yẹ ká fìwé pè ó mọ̀ sọ pé mi ò tí ì ráyè tì yín ibẹ̀ ni bàbá tí kò lọ bí mo sọ ṣùgbọ́n pé wọ́n wá sọ pé mo fẹ́ wá rí yín tẹ̀ pé a ní gbólóhùn kan ju pé ọmọ bó kíákíá lọ so mo dúpẹ́ lọ́wọ́ púpọ̀ mo ń bọ̀ abáwọn bàbá wa gbogbo wa tá a jókòó yìí either ẹ̀ ń wo íńtánẹ́ẹ̀tì o ẹ̀ ń gbọ́ rédíò o ẹ̀ ń wo tẹlifíṣàn o àbí ọ̀rọ̀ láàrin ìlú ẹ wà pé bàbá Chidinma tó kù mọ̀ sọ Ọlọ́run fún wọn nímọ̀ púpọ̀ jù ìmọ̀ náà kò ní jọba kò wá tó kọ́ lọ́run fún yàn nímọ̀ ṣùgbọ́n tó lọ́run fún nímọ̀ yẹn kó mọ̀ ọ́n lò Ọlọ́run fún wọn nímọ̀ wọ́n mọ̀ ọ́n lò wọ́n dẹ̀ nígboyà Ọlọ́run fún wọn nímọ̀ wọ́n mọ̀ ọ́n lò wọ́n tún ní ìgboyà tó bá jẹ́ pé méjì tàkọ́kọ́ yẹn ló dúró tí kò bá sí ìgboyà tẹ́ẹ̀sì yẹn ìmọ̀ mímọ̀ lò láì sí ìgboyà èèyàn lè fail because tó bá rí àwọn challenges tí o bá fi courage confront challenges you will succeed and thank God for you with raw courage iṣẹ́ Ọlọ́run ní kẹ́ ẹ máa fi bá iṣẹ́ òun iṣẹ́ Ọlọ́run kò ṣe Ọlọ́run dẹ̀ fún mi ṣe so inú wa dùn nínú ìdílé yìí pé ẹ wá bá ní ṣe tán lọ́nà lórí ló lè jẹ́ pé programs yìí náà tó pọ̀ àdúpẹ́ tó bá ṣe wá gbọ́ mo wá pe pa mi àti wáìlú àtàwọn tó ń bá ṣiṣẹ́ pé a máa ní àlejò ńlá pàtàkì so kí la ti fẹ́ ṣe èèyàn pàtàkì náà ló lè gbàlejò pàtàkì bẹ́ẹ̀ ni ọ̀yà ẹ bá ń pe pòfẹ́sọ̀ kéèké ọlọ́ṣọ̀ ẹ bá ń pe pòfẹ́sọ̀ Ahmad ẹ bá ń pe Babalọ́jà ẹ bá ń pe pòfẹ́sọ̀ Commission for Education ẹ bá ń pe pòfẹ́sọ̀ Adéníyì gbogbo àwọn pòfẹ́sọ̀ tí mo mọ̀ ní tí wọ́n ní kọ́ ohun mi ẹ bá ń pe wọn lẹ́yìn náà ẹ bá mi pe Commission for Special Duties ẹ bá mi pe Chairman Civil Service Commission ẹ bá mi pe SA Establishment and Training mo kó wọn jọ bẹ́ẹ̀ ṣe rí ní gbólóhùn kan ẹ jọ ìjọba bá mi ṣe ìkọ́ báyìí níbi àwọn tó ń bá mi lọ́fíìsì nírọ̀lẹ́ yìí ṣe pé èèyàn ńlá làwọn náà ṣé ẹ máa wá sí ilé mi nírọ̀lẹ́ yìí ara wọn ni former SA to deputy former deputy àwọn ọ̀gá wa nù ọ̀gá wa nù Ìbà Olúyọ̀lé Alhaji Azeez mo ń bá wa sọ́dọ̀ ìmọ̀ọ́mù ní o ní gbólóhùn kan chairman Bobatech then Taraki Lawal Ogoyin chairperson BCOS oní gbogbo ní ibi tẹ́ bá dẹ̀ ti rí BCOS ẹ ti rí ariwo bóyá báyìí ń sọ yìí lè sọ wọ́n ti then
adúpẹ́ lọ́wọ́ náà ṣe rí gbólóhùn kan tí bàbá yìí a ṣe òpin ẹgbẹ́ tí wọ́n ń sọ àbá níbẹ̀ bí wọ́n ṣe rí ìgbìmọ̀ àkọ́kọ́ I've always said it ìgbà tí ọ̀rọ̀ yẹn jẹ jáde ẹ̀sọ́ àdúrà ọmọ tíbi máa mú wa ní kùsùlù tíbi máa mú wa lágbègbè so tí ò ní àbàwọ́n ìgbà tí dàgbọ́n ṣíwọ́ ọṣẹ́ tíbi máa kó wà lọ́dún ìgbà wọ́n ní òun ká nǹkan kan ní orí íńtánẹ́ẹ̀tì wọ́n ní mi ò ṣe mùsùlùmí wọ́n dẹ̀ kọ ìwé náà iṣẹ́ pọ́fẹ́sọ̀ ọgbà tó láyé ìjàmbá yìí wọ́n ní òun fẹ́ publish àṣẹ lọ publish anything no one will choose my religion iṣẹ́ tí ó sọ pé ẹ̀sìn tó ń sìn don't publish it ní housing náà àwọn alájà mi dájọ́ ṣiṣẹ́ ní housing adéyẹmọ nígbà bàbá ló dá ṣé bẹ́ẹ̀ bá nǹkan mọ́ṣáláṣí ní housing corporation àbí a sì fi ṣe lórí adúpẹ́ lọ́wọ́ gbogbo ohun imam mi tẹ́wọ́ has been with me for about 27 years. Allahu Akbar. 27 solid years. Nígbà tá a tiẹ̀ tí mo. Allahu Akbar. I'm telling that wrong. Àti mọ̀ pé Imam kú ní imam. so kò dẹ̀ kúrò kò dé 1 week pé ó fòkà sí kan. lónìí ní tí a mọ̀ tẹ́ bá ti bọ́ sí lẹ́yìn náà ṣe bọ́ sí agbo jíbi mọ́ lot of challenges bẹ́ẹ̀ lọ èyí tó jọ ti ní wọ́n sọ tí ò jọ wọ́n bí bẹ́ẹ̀ ló mọ̀ wẹ́ focus yẹn èmi ní dọ́kà lọ mọ́sáṣọ́ ọ̀dọ́ ọlọ́sọ̀rọ̀ àti bàbá ìrìnà nígbà tí bàbá ìmọ̀ mi kú nǹkan kan ṣe ẹ̀rù fáìlì má sọ fún ọ pé gbogbo wa àwọn èrí bákan náà ọlọ́run bẹ́ẹ̀ ní ìmọ̀ ìlú sí ó dáwọn ní bàbá lọ́jà ó dáwọn ní ẹ̀ẹ́ ó dáwọn ń pòfẹ́sọ̀ bẹ́ẹ̀ tó bá di àsìkò assignment tí as chief imam ṣe bá pọ̀ sí báyìí àwọn áàpù lẹ́yìn yìí àbí àtúntọ̀rọ̀ mọ́ bá yẹn dùn believing that intervention a sì bá ní nǹkan kan bá lè ṣe wípé káwà lẹ́yìn lájúwọ́ àti ìṣẹ̀lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ sọ́lọ́wọ́ ọ̀gbẹ̀kọ̀ náà ìdúpẹ́ lélẹ́ ìwà fún gbogbo wa pàápàá jùlọ nígbà tí bàbá yìí máa ń sọ̀rọ̀ wọ́n ní àwọn ọ̀gá àwọn Pẹ̀sẹ̀ Adéníyì náà wà ń bẹ̀yẹ̀ ọ̀gá pátápátá mo ń dá láti describe yín fún bàbá ìmáà bẹ́ẹ̀ àwọn ọ̀gá pátápátá àbúrò mi bí mo dẹ̀ ti sọ fún wọn lọ́wọ́ kan náà bàbá ṣe téèyàn bá bí tọmọ ẹ bá yanjú tó dùn ún wò tó rẹwà tó ṣe yọ̀gàn á ní àkọ́mọ̀ mi ṣùgbọ́n ọmọ tí ò bá ṣe dáadáa òbí lè mọ sọ pé
ẹ̀rọ ni wọ́n ní sọmọ dáadáa àwọn ọmọ dáadáa ni àwọn ọmọ dáadáa so mo bá yíyọ ẹ̀ méjèèjì pé ọlọ́run fún mi ní irú ẹ̀yìn báyìí tí àwa ń fi wọ́n ní ọ̀dọ̀ so àwọn tó tún kù tẹ̀tí gbé jáde náà ikú mi gbà wọ́n. ní èmi gbogbo àwọn tó súnmọ́ mi díẹ̀ mọ̀ I value education so much. Without it, all of us ní exception bí ó kálukú ṣe àáníwọ̀n bá tó àání síbi tá a bá without education. fún ẹni tó bá ní ẹ̀kọ́ kò lè tètè kóyàn sí lọ. ebi ní Islam tí aláàṣẹ yìí náà tí wọ́n bá mú bàbá ìmọ̀ sọ kí ní kan ní ìsìn tí dáná sí ó fẹ́ lọ́ọ̀dù tán ẹ ti rí ó dà padà pé òun ò tí ì fẹ́ lọ́ọ̀dù tí ó tó ń bá lọ́ọ̀dù kíní yẹn yóò gùn díẹ̀ ìmọ̀ kọ́ni ẹlòmíì ọkàn já gbogbo ẹ̀kọ́ ní like when we were discussing nílé ààrẹ ẹ rántí so bàbá kan mo fún kọkọ láṣìírí náà rẹ lórí ọ̀rọ̀ náà jọ náà lọ́rùn ọ bàbá ìmọ̀ ìtòkè ọwọ́ túmọ̀ ẹni tí mi ò mọ̀ mọ́ nǹkan kan yìí náà lẹ́yìn àwọn á tètè I think you were there. Onímọ̀ lórí ẹ̀ ọkàn rẹ̀ ọ̀fọ̀ àwọn èèyàn mọ̀ wọ́n pé ẹni àdúrà mi ni pé ó lè jẹ́ pé ẹ̀ sọ pé lórí ìbò ní ẹ̀rọ orí ìrẹsì àwa gbà ó àgbà pé ìyá agbáni àgbà pé ẹ kì í ṣe ẹran orí ìrẹsì Allahu Akbar. I keep following. Ask people who are very close to you. There's nothing about you or around you that I know. In the journey, in the struggles, nothing, absolutely nothing. Tó jẹ́ pé ìjọba ní kí àwọn imams ní nǹkan sọ purpose and essence sọ ní àyè 5 minutes wọ́n rambu tí wọ́n ní like the Ramadan lecture you gave 10-15 minutes then education ló ń jẹ bẹ́ẹ̀ ìmọ̀ ló ń jẹ bẹ́ẹ̀ apilọ tẹsílẹ alọlọlọlọ náà ẹlòmíì ò ní nǹkan míì sọ pé ó pé alábọ́jà mo rí yín ìpìlẹ̀ ayé bó ti rí nìyí professor education adúgbò lọ́wọ́ gbogbo wa tó wá a ní fi ọdún ìṣe àṣemọ́ gbogbo mo fẹ́ wa gẹ́gẹ́ bí bàbá ìmáà ṣe sọ ọlọ́run yọba ọlọ́run yọba lè ìgbé
praise.